Oye, Mevenati organization. On the Lumia Bri Coco Cuche, ne Akona Arena. Ukon no way, or Millie okay. Ogo Yaria. Ovevu but here, Obukum Jedi. Immunavia. Well, Otuaka Media Daddy. Oteta one year, Media Daddy. Ejuwe mijeta tunwe kamedia dali. Oteta wani abedia dali. Otunwe kamedia dali. Ejuwe mijeta tunwe kamedia dali. Awari ne yero. Tunwe kamedia dali. Yo dado imami kodia. Tunwa kamedia dali na. Ejuwe mijeta tunwa kamedia dali. Tunwa kamedia dali. Yekwo ido gbaparo iso indo. Tunwa kamedia dali. Aletama tunwa kamedia dali. Tunwa kamedia dali. Tunwa kamedia dali. Yote na wale organization. I carry a billion. Yadi keda wadu
di kupe. Ojuna ka media dere. Ebu kọ pakuruku. Ojuna ka media dere. Ojuna ka media dere. Ọdeki ọdọdọ ọdeki o. Ojuna ka media dere. Omi kọkọrọ ọkọnakẹ. Ojuna ka media dere. Ọbúdé ọdún ọbúdé. Ojuna ka media dere. Omi kọkọnakẹ. Ojuna ka media dere. Ojuna ka media dere. Wẹ́rẹ́ ọkọ ẹ wá. Ojuna ka media dere. Ọwọ́ rí ọkọ yèrè bíà. Ojuna ka media Ewé dere. Jésù ọgọ́dún mara wà lè rúròbó. Ojuna ka media dere. Wàrí ànínde ọba dídé rúròbó. Ojuna ka media dere. Kólówé rọ̀wé jòjò. Ojuna ka media dere. Ojuna ka media dere. Yàwó ẹ̀dọ́kì ó gbé ọ̀rọ̀ àgbọ̀. Ojuna ka media dere. Ibẹ̀. Kímọ̀. Àbúrò tánẹ̀ eyari ọgọ wọn kókó ìmítẹ̀tọ̀ kìlára rí àpọ̀tà sánẹ̀ àbíbùkọ̀ pákó dégbèmí kọ́bọ̀lù káàgbọ̀ náà rí owó wọn sí kó àwọ̀ òbọ̀yà wọn sopọ̀ àwọn wọn sopọ̀ rẹ̀. Ọ̀pákó bẹ̀fọ̀gọ̀ Prince ejiro erinede ọ̀kìnẹ́yẹ bí wọ́n yẹlu wé wọn yẹlu ológun Dr. E.K. Clark bukẹ́kí ara wọ́n kẹwẹ́ ivie òviẹ̀rù gẹ́lẹ́ wà láwù yẹlẹ wò kẹ́ yọyọrọ gan ọ̀rá kpara olórí wọnú rẹ̀ wà ní yẹlẹ àbábọ̀. Tí a wọ́jẹ́ tani yẹ ọ̀pá kúrò lóko. Wúrẹ́rẹ́ tó da ọ kàró dánwò. Èjì kókókókó gbọ́. Òpèlú mílíọ̀nù náà òpèlè fèé. Òkúrọ̀ sàrúwọ̀. Ọ̀jẹ̀ yóò mílíọ̀nù. If you know money, and His Excellency James Olanefe Ibori, Governor of Delta State, Engineer Mene Sobodie, Special Advisor on Petroleum Matters and Rural Development, more grace to your heaven. Faith Igwe, Personal Assistant to Governor of Delta State. Wado ejiro de yero aveje. Bebo turukolo meta de yero logu. Peteke. Oyo kiri akpara. Etiop East Local Government Area. Tewebe yawe owe mwewo kere. Igwe. Isoda pẹtẹ lọ́wọ́ bẹ fúnbọ ní kọrí pàjọ. Àlejò local government chairman Ugele North Honourable George Osikorobia. Wẹ́ẹ́ gbọ́dọ̀ bí wo bí wo kọrin rà rí rẹ̀. Kọ̀rọ̀ kìkì rẹ̀ o. Kọ̀wé òbí wo bí ru kọ́lé rà ẹ̀. Bàbá ẹrù mi wo mi wo máa rí ṣèṣì rẹ̀ o. Ọba nínú òbí ru kọ́lé ṣèṣì
sọdá kaná ọmọ bá kó nílé o. gbàgbé olùbí wo bí wo kárí láàrí gbàgbé olùbí wo. nkúrò mẹ́wàá dó àwọn ọmọdé akọ̀bọ̀ nyà wá. gbàgbé olùbí wo bí wo kárí kìdí rẹ̀ gbàgbé olùbí wo bí wo kárí láàrí rẹ̀.
wo bibio ose wie we brako odi wie mo odi to yave oda gederi o share ka yave ro wo wa pare ebere ose pare ebe on pare adaria ani die wo lulu anu me ya wo momo kidie ya ta lati anu vera me wana suno pa ya me vera idede da be ya wa ma ba omari do da be ya wa ma lati o da be ya wa Vitaligo, what you do blue engineer Mondoki, assisted by Felix, engineer studio Social club, engineer with the